gbogbo nǹkan tẹ́ bá nífẹ̀ẹ́ láyé ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tó ànábì ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tó èmi Ọlọ́run. Tọ́ èyí tó wá jẹ́ ẹjọ́ ni pé àwọn sàhábà àtàwọn òbí wa ta ni ó jura wọn lọ. Mo wá sọ fáwọn tí wọ́n béèrè lọ́wọ́ mi pé question yẹn ò tẹ̀ kọ̀ yẹ kó kọ́kọ́ wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà torí tí ò ṣe gbéṣẹ́gbé ara wọn la fẹ́ gbéṣẹ́gbé ara wọn. Bí ìgbà téèyàn ní èèyàn ńlá ṣírí kan èèyàn tó wá ní Kùránì àṣírí tá a ló tó lóhun níyì àdúrà tó lóhun níyì a rí pé èèyàn ló hun. Kùránì rí Ọlọ́run ló sọ Kùránì kalẹ̀ bá nàá Muhammad sallallahu alaihi wasallam ó dá jẹ́ kéré fún ọ. Ayù dáfíù nísìn bẹ́ẹ̀ bá jọ ọmọ kéwú àbá àfáà yóò mọ tí wọ́n ń pè ní ayù dáfíù ẹ̀yìn sọ àwọn tẹ́lẹ̀ ń dìde nísìn o àwọn tán bí bá ìjà àfáà ńlé àtẹni tó rìnrìn ẹ̀ káwa tó dé àtìgbà táwọn rìn àtàwọn tó tẹ̀lé wa bí ìpàlẹ̀ mẹ́ta mi sọ àwọn tẹ́lẹ̀ ń bí nǹkan ti yàtọ̀ ilẹ̀ ti dẹ̀ káwọn tó dé. Ayù dáfíù kéèyàn máa fi wé kùrùsíyù Ọlọ́run ló gbé kùrùsíyù kalẹ̀ fún ìsọ ayù dáfíù ẹni Ọlọ́run kan ló hun fún ìsọ kò ṣe gbé tira wọn ní question tá à ń béèrè pé ṣé bàbá mi àti sàábé èwo ló jura wọn lọ́nà àwọn méjèèjì. Torí pé kí n tó wọnú Quran kí n tó wọnú hadith fúnra ara Ọlọ́run ló dá sàábé fúnra rẹ̀ ló dá wa náà right. Ó ìgbà tí ń ṣètò ànábì sallallahu alayhi wa sallam ní tí ń ṣètò àwọn tí wọ́n ràn sí iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ lára ànábì sallallahu alayhi wa sallam ní tí ń ṣètò àwọn tí wọ́n gba Islam lọ́wọ́ ànábì lójú ayé ànábì tí wọ́n sì fẹ̀mí wọn lọ sí. ń ṣètò àwọn tí wọ́n fowó ràn sí ànábì lọ́wọ́ ń ṣètò àwọn tí wọ́n máa de ọ̀rọ̀ ànábì kalẹ̀ sínú ọpọlọ táwa tá ń bọ̀ lẹ́yìn ó bá ó ti ìgbà tí ń dá ànábì ní tí ń ṣètò àwọn sàhábà radiyallahu ta'ala anhum. Bàbá mi tí wọn ò dá kó bá ànábì láyé àti sàhábé tí wọ́n dá kó bá ànábì láyé ṣé mo lè gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Bẹ́ẹ̀ mi bá lára ànábì nísìn ṣe mọ̀ pé inú mi ò mọ̀ dùn tálíkì á mo fi dé pé èyí wọn kọ́ ọmọ sẹ́ndì signal sí mi pé ṣé ojú tó rọ ànábì ṣé yóò tún wọ náà mọ̀ ni tí mo rí lójú oorun ẹ wá wo àwọn ojú tí ń rí lójoojúmọ́ àwọn ojú tó lè sọ bá ànábì tí máa jòkó jẹun ojú tó lè sọ bá ànábì ṣe máa rẹ́rìn ojú tó lè sọ bá ànábì ṣe máa rìn ojú tó lè sọ bá ànábì ṣe máa kírun rẹ̀ ojú tó lè sọ pé bí ànábì ṣe máa dúró tó bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ẹ lè fi wé ojú tó kàn rí lójú oorun tó sì gbà fún ridwanullahi alayhi. Gbígbà fún tó wá gbà fún yìí àti gbogbo tá ń kà kalẹ̀ yìí wájú Ọlọ́run ni àti wájú èèyàn. Àjùlọ yẹn àjùlọ wájú Ọlọ́run àti wájú èèyàn ni ń bọ̀ wá ká wọnú al-Qur'an bóòlù Ọlọ́run ti sọ̀rọ̀ òbí bóòlù Ọlọ́run ti sọ̀rọ̀ àwọn sàhábà. Ìkan náà àwọn ọmọ kéwú gbàtà ń sọ̀rọ̀ yìí ó ní Ọlọ́run sọ pé wa qada rabbuka alla ta'budu illa iyyah nínú suratul Isra Quran chapter 17 gan Ọlọ́run sọ àyà 23 ó ní Ọlọ́run sọ gbàtọ́ Ọlọ́run fẹ́ máa pàṣẹ pé kẹsìn mí kẹsìn máa ṣe dáadáa kò dákọ̀ sábẹ́ náà ó ní Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mi àfẹ́mí ẹni tí ó gbé tẹ̀lé báyìí dé àwọn òbí ló gbé tẹ̀lé pé wabil walidayni ihsana kẹsìn máa ṣe dáadáa sáwọn òbí yín wáyé tí ó dákọ̀ sábẹ́ láàrin kọ́yọ̀ tẹ́mi náà wá bi ẹni náà ni pé wáyé tí ó dákọ̀ ànábì náà láàrin ṣe àìdákọ̀ ànábì àti àìdákọ̀ sàhábẹ̀ kò túmọ̀ pé àwọn òbí wá jù wọn lọ. Ọlọ́run fẹ́ dóyí wa pé ààyè òbí ọ̀tọ̀ ààyè sàhábẹ̀ ọ̀tọ̀ ìwọ lòbí rẹ kàn ìwọ nìkan àtàwọn tán bí àdánwò sí làwọn òbí rẹ fún ọ gbọ́dọ̀ sí dáadáa pẹ̀lú wọn wọ́n sin lọ́hùn wọn ò sin lọ́hùn ìwọ gbọ́dọ̀ sí kíni ọ gbọ́dọ̀ sí dáadáa pẹ̀lú wọn ọ gbọ́dọ̀ kọsẹ̀ lára wọn. Àwọn sàhábà oró tí ń bẹ lára tí wọ́n ju tàwọn òbí lọ àmọ́ òtẹ́ bá wọn láyé dípò tá ní dáadáa tó ṣe sí wọn di dandan wọn ò ní di dáadáa rẹ sàhábà ò ní di dáadáa rẹ kó tó gba ìwádùn ayé tiẹ̀ ti lọ àwọn òbí rẹ ní di dáadáa rẹ torí dáadáa rẹ tó bá yẹ táwọn òbí wọn ò ní máa jẹ́ passport fún wọn náà visa fún wọn náà tó fi orí Ọlọ́run tó bá wá dá lọ́dọ̀ àwọn òbí rẹ tó rí orí àwọn òbí rẹ gbà tó gbàlùbáríkà wọn
tó bá kọlu àwọn sàábé àgbègbè àlùbáríkà wọn dànù àgbègbè ó dànù má gbàgbé pa máa ń sọ láwàtà kéwù pé luhumul ulama'i masmuma ìyẹn sọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run ní àìdá àwọn àfáà láìdá àbí ẹran wọn ìwọ ni a gbọ́dọ̀ fẹ́nu sọkúsọ ba ẹran wọn la àwọn àfáà nu o tí wọn ò tó àwọn sàábé bó o ní ó ti rí bí ẹ bá ń sọ̀rọ̀ sàábé láìdá ayé àwọn lọ báwọn ìwọ ló kàn dandan sì ni kó o ṣe dára sáwọn òbí rẹ àmọ́ gbogbo dáadáa tó bá ṣe wọn náà mọ́ kọsẹ̀ lára àwọn sọ̀hábà torí ìjowú tọ́lọ̀ wọn jowú fún àwọn sọ̀hábé ó bùháyà àfáà tún máa yà wá pé anish kúrílì wàlíwàlì dẹ́ìkà nínú Suratul Luqman ayà ẹlẹ́ẹ̀kẹrin ayà 14 Ọlọ́run sọ pé anish kúrílì ilé ọmọ ènìyàn mo fi gbogbo nǹkan báyìí dá ọ lọ́lá anish kúrílì kọ́ lè bá dúpẹ́ fún mi wàlíwàlì dẹ́ìkà kọ́ ọ sì dé dúpẹ́ fáwọn òbí rẹ̀ ni kò dákọ̀ sàábẹ̀ mo ní yes kò dákọ̀ sàábẹ̀ kò dákọ̀ ànábì náà só túmọ̀ tí báwọn òbí wájú ànábì lọ ni Ọlọ́run fẹ́ fi yí ọ pé àní tó kọ́kọ́ kàn ọ́ torí ìwọ ò báwọn sàábẹ̀ mọ́ bó bá sì wà láyé táwọn sàábẹ̀ náà wá sàábẹ̀ náà làwọn tó bí ọ náà tó má jẹ́ mùsùlùmí àwọn táwọn wáyé láyé àwọn sàábẹ̀ àwọn òbí wa láti lè ara wọn láti kọ́kọ́ kó ìfà táwa kó lára wọn a gbọ́dọ̀ dànù torí pé a fẹ́ fa ọlá wọn sẹ́yìn ká gbé ta àwọn òbí wa síwájú iṣẹ́ lè dànù báwọn bó èyí sì sọ fún ọ bí iṣẹ́ sì lè dànù ń bọ̀ wá. àfáà tún máa dìsí wá pé anábì ìgbà tẹ́nìkan lọ bá a pé ta ló yẹ ká ṣe dáadáa sí jùlọ ó ní ìyá rẹ̀ ó sì wá dákọ bàbá mo ní bẹ́ẹ̀ ni ẹni tó wá béèrè wọn náà sàábé lòun náà àwọn òbí rẹ̀ tó má gba ìsìláàmù sàábé ni wọ́n bí wọ́n bá sì gba ìsìláàmù bọ́lọ̀ àṣẹ Ọlọ́run ni pé ó gbọ́dọ̀ dá sáwọn òbí rẹ̀ ṣáà tá ń bẹ lẹ́yìn nísìnyí tá àbá sàábé tí ìyàwó ṣe sàábé tí bàbá ṣe sàábé àwọn ìyá wa aláṣẹ dáadáa sí àwọn bàbá wa aláṣẹ dáadáa sí gbogbo àlùbáríkà tá a bá gbà ń bẹ kárù délé ló dáa mọ́jọ́ ó kọlu tàwọn tọ́lọ́run ti parí iṣẹ́ wọn tọ́lọ́run ò tí ì parí iṣẹ́ ìyá rẹ̀ tí máa ń bẹ láyé o ọ̀rọ̀ pé àpadà sí bú ń báyàn kò sí lọ́rọ̀ àwọn sàábé o ó lè bẹni tí ń bẹ láyé ń tọ́ fi jura wọn lọ́nu o àpadà sí bú ò lè bá wọn sàhábà Ọlọ́run ti parí iṣẹ́ wọn Ọlọ́run ló sì kọ̀ǹfígọ̀ ayé wọn pé ayé ti yín o àpadà sí bú ò ní bá yín kò sẹ́dá kan tọ́lọ́run promise irú ẹ̀ mọ́ kọ́lá bí wọ́n bá promise ẹnu kádàrá ìwọ́n sọ́ọ̀mọ̀ ní gbogbo wa máa tọrọ pọ́lọ́n já síra dáadáa so àwọn tọ́lọ́run ti parí iṣẹ́ wọn àwọn fẹ́ mọ́ gbé àwọn tí Ọlọ́run ò tí ì parí iṣẹ́ wọn tó yẹ kí wọ́n nídìí àdúrà wa ọmọ òbí wo ni ò nídìí àdúrà ọmọ ẹ̀ ó dà ọmọ wo ló dá lójú pé màmá mi ò nídìí àdúrà mi mọ́ngbà tí mo ti sìn dénú sàárè àlìjẹ́nà màmá mi ń lọ àlìjẹ́nà bàbá mi ń lọ àwọn sàábé ò nídìí àdúrà wa mọ́ bí wọ́n ṣe nídìí wọn mọ́ á ṣe lálàyé kọjọ́ra wọn ń tà ń gbéṣẹ́ gbé ara wọn kò yẹ kí question yẹn wáyé àwọn oní ilmu nafs àwọn psychologist tó máa wọnú ọkàn wa tá a fi ń béèrè ìbéèrè wọn padà fa kínní kan jáde níbẹ̀ tó lè mú wa kọ lọ́lọ́run in the first place what could have brought about that question kí ni nǹkan tó lè fà bí ìgbà ṣẹ́rí ọ̀rọ̀ sàábé àtàwọn òbí comparison bí ìgbà téèyàn bá ń compare àwọn sàábé síra wọn àtàwọn tó ń sọ̀rọ̀ wọn láì dáa ni gbogbo ìgbà yẹn bá ti mọ́rọ̀ ń wáyé wàhálà ní ó dálẹ̀ àwọn yóò sì mọ̀ ṣẹlẹ̀ òun lọ gbáà àbáyé Ọlọ́run sọ fún wa nípa àwọn sàhábà ẹjá mọ̀ wọ́n díẹ̀ wọ́n yẹ sẹ́ran kékeré o ẹjá mọ̀ wọ́n díẹ̀ nínú Suratul Anfal aya 74 Ọlọ́run ní walladhina hajaru walladhina amanu àwọn tán nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba gbọ́ nígbà tí wáyé ń ṣẹlẹ̀ tí ń gbóná wa hajaru tí wọ́n wá tún wá lé wọn lé nítorí pọ́n nígbàgbọ́ sọ́lọ́run ọba kan ṣoṣo wọ́n lé ọ̀gá wọn àwọn náà wọ́n sì lé àwọn náà wọ́n fúnlẹ̀ máa wọn sàábẹ̀ àná Muhammad S.A.W ẹ má tajà fún wọn mọ́ tẹ bá rí wọn pa wọn tẹ bá rí ẹ gbọmọ lọ́wọ́ wọn gbogbo nǹkan náà fi fúnlẹ̀ mọ́ wọn olówó inú wọn dẹni tó kẹrù ẹ lẹ̀ oníyàwó inú wọn gba ìyàwó lọ́wọ́ ẹ̀ ìyàwó gbà ẹlòmíì ìyàwó gbà fún ó fi ìyàwó lẹ̀ ó fọmọ lẹ̀ ó tẹ̀lé Ànábì lọ sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá dé Mẹ́kà tó lọ Mẹ́kà rí
tí ò wá gun train láti Jeddah lọ sí Madina àbí Madina wá sí Jeddah, tó bá yẹ pé mọ́tò bọ́ọ̀sì ló gbé láti Jeddah dé Madina àbí Madina dé Mẹ́kà, ó mọ bí ìrìn àjò Madina sí Mẹ́kà ṣe rí. èyí tó wá rí wọn tó wá lè mọ̀ nígbà tá à ń sọ yìí àpáta ní gbogbo ojú ọ̀nà tó ń rìn, àpáta àti yẹ̀pẹ̀, wọ́n kó lérí àpáta kan bọ́ sí mi, wọ́n kó lérí kan bọ́ sí mi, wọ́n tún kó lérí kan bọ́ sí mi nínú desert tó gbóná. àwọn tí wọ́n ga tán jẹ́ abiyì láwùjọ wọ́n fẹ́ru wọn lẹ̀ torí pé wọ́n gbà fọ́lọ́run, wọ́n tẹ̀lé ànábì wàjáhàdù. nígbà tí wọ́n tẹ̀lé ànábì tán dé Mẹdínà, wọn ò tún nísinmi Mẹdínà, àwọn ọ̀tá tó lé wọn kó Mẹ́kà tó wá ká wọn mọ́lé. ọlọ́run wa nù ẹ má jẹ́ wọn ká yẹn mọ́lé, ẹ lọ́ọ́ dájú kọ wọn. ẹni tí ò kọ́ sí ogun nínú ó dẹni tó náà mú idà, ẹni tí èsè sójà kìí ṣe army officer, kìí ṣe naval officer, kìí ṣe air force officer, ó dẹni tó náà mú ogun tí ó mọ́ ọbẹ̀ ó mú idà láti fi safeguard ara rẹ̀, láti jẹ́ kí Islam ó dúró, kán fẹ́ defend ara wọn. ìmí idà àkọ́kọ́ tí ó kọ́ jù náà wọ́n gun pa. ẹni tó wá káyàn mọ́lé ti múra, ẹni wá ká mọ́lé ò múra. wọ́n lo ogun yẹn. ogun Badr nínú àwẹ̀ ni wọ́n jà. náà ogun tó popular nínú ogun Islam, ogun Badr táwọn ogun Badr inú àwẹ̀ ni wọ́n jà. ọlọ́run ò sì torí ẹ̀ ní ká já àwẹ̀, ẹ máa jagun so iṣẹ́ ọlọ́run sì náà fẹ́ jẹ́. ọlọ́run ò ṣe sọ pé ẹ má jagun yín pa àwọn ọ̀tá yín fún yín, ọlọ́run dán wọn wò, wọ́n sì gbàdánwò ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n jagun bẹ́ẹ̀ táwọn pè láwọn sàábé yìí fi sabilillah, wọn ò já nítorí kán lè gbá yín lásán, wọn ò já nítorí kán lè gba dúkìá padà, wọ́n já nítorí ọlọ́run bá ní. walladhina awaw, àtàwọn tá kọ́ ànábì mọ́ra ńgbà tí gbogbo nǹkan fẹ́ tán fún ànábì, wa nasaru, tí wọ́n sì ràn ànábì lọ́wọ́, ulaika humul mu'minuna haqqan. ọlọ́run ní àwọn gangan ni mùmíní gangan, àwọn gangan ni mùmíní òdodo. à ń dúró àánú ní dábàá ń ṣe wá pé ẹ̀yin mùmíní òdodo, mùmíní òdodo wo ní ń bẹ lára ẹni tí ń sọ̀rọ̀, mùmíní òdodo wo ní ń bẹ lára ìwọ tó ń gbọ́. sọ fún mi pé o lẹ́sẹ̀ kàbá ìdí tó ń ṣe. sọ fún mi ipò gbógun bá dé nísìn ọ gbàgbé gbogbo ń tọ́ ní ọ ti ra ẹ síwájú. sọ fún mi pé wọ́n lè ní dúkìá, ọ lè da dúkìá rẹ lẹ̀ torí pé kọ́rọ̀ ọlọ́run lè ṣẹ. àwọn lẹ́yìn gbogbo ń tán ni wọ́n dá lẹ̀, wọ́n tún dẹ̀ mí wọ́n lẹ̀. ọlọ́run ní àwọn gangan ni mùmíní. ẹni tọ́lọ́run ròyìn ní mùmíní gangan ẹ kó ti parí sẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ọlọ́run ti sílì oríire rẹ̀, káwá fi wú ẹni tó ṣe pé ní à ń bẹ lọ́run fún ọlọ́run jẹ́ aláàjì òsì dáadáa, àbí ẹni tá à ń bẹ lọ́run fún ọlọ́run dágbà àforíjì aláàjì ọ tọrọ àforíjì fún sáà bí àwọn òtẹ́ nídìí àforíjì wa ní sì sọ reason tí mo fi nídìí àforíjì wa. ọlọ́run ní lahum maghfira, reason náà ní èsì náà rè, ọlọ́run ní lahum maghfira, ó nídìí àforíjì láti tọrọ fún wọn mọ́, èmi gangan ti sọ àforíjì ló ń jẹ wọn, mo ti foríjì wọn. kò sọ pé yaghfirullahu làwọn ọlọ́run wọn mọ̀ fún yìí, wọ́n ní lahum maghfira. nínú sọ́rfù dàlálà al-ism òun ni àthubut. tọ́lọ́run bá lo nǹkan ní tó bá lò ní noun àbó lò ní adjective, ìtumọ̀ rẹ̀ ní pé kíní yẹn permanent sára ẹ̀. èèyàn ní mọ̀ jẹ́ lọ for example èèyàn ṣe pé noun ni yìí lè dẹ́ran kó noun ọlọ́mọdé alápàdà sí bú. sọlọ ní lahum maghfira, àforíjì ti jẹ́ tiwọn, wa rizqun karim, wọn ò ní ìdí nǹkan kan lọ́dọ̀ ẹlòmíì mọ́, sustenance tó má pọ́nlé dání, àrísìkí tó má pọ́nlé dání èmi ọlọ́run provide fún wọn lálẹ́ jẹ́ náà. kò ṣúọ̀ fún bàbá mi, kò ṣúọ̀ fún màmá mi, yín mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn fún wọn ni. tó gbà wọn ṣe sàábé kò ṣúọ̀ fún wòlíì kankan, láàfin bọ́ lọ́gbà àgbọ̀rọ̀ lọ sàárè wòlíì kankan láti lọ bẹ lọ́hùn pé ọlọ́mọṣà wọlé ẹni tó sunu sàárè ìgbàdúrà mi wọ́n lọ́sàdúrà fún tọ̀hún bí ń jẹ́ àlọ́wọ́ òmùnà. àfà ọlọ́run tó sọ́nù súrà míì, súratul Hashr ayé ẹlẹ́ẹ̀kẹjọ, ọlọ́run ní lil fuqara'il muhajirin, àwọn kan tó wá ń bẹnu àwọn sàábé yìí wọn ò lówó lọ́wọ́. almuhajiri bíi tèmi báyìí ni wọ́n, almuhajirin wọ́n tún wá ṣe kíni, wọ́n tún wá àwọn náà tó kú òǹlé, wọ́n tún fúnlẹ̀ mọ́ wọn, wọ́n tẹ̀lé ànábì ṣe hijira. alladhina ukhriju min diyarihim, wọ́n lé wọn kú òǹlé wọn, wa amwalihim, díẹ̀ tí wọ́n tún rí jẹ wọ́n tún gbà lọ́wọ́ wọn. yabtaghuna fadlan min Allah, àwọn náà wá gbàgbé gbogbo tó bọ́ lọ́wọ́ wọn, wọ́n wá ń wá àánú ọlọ́run gangan fún rẹ̀. wa ridwana, wọ́n sì ń wá àánú ọlọ́run. wa yansuruna Allaha wa rasulahu, wọ́n sì wá sí kíni, wọ́n ràn nẹ́bì lọ́wọ́ pẹ̀lú gbogbo tí wọ́n ní, wọ́n tún wá ràn sí ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀. ulaika humus sadiqun, ọlọ́run ní tẹ́ bá ń wá àwọn olódodo nù. ọ̀pọ̀lọpọ̀ àtà kéwú lónìí
díẹ̀ là ní àwọn òbí wa dánú wa sáwọn àfà bẹ́ẹ̀ ni tálíkàsì làwọn òbí wa báwọn òbí wa bá lówó ọ̀pọ̀lọpọ̀ wa náà ní kéwú torí pé ọmọ olówó tó kéwú pọ̀ tó àwọn ọmọ tá lówó tá kéwú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní iṣẹ́ àníyàn àwọn òbí rẹ̀ ń hàn níbi kéwú tó ké ń fi kéwú rẹ̀ dà lúrú káàkiri ń fi kéwú rẹ̀ ṣe báárà ni ń fi kéwú rẹ̀ gbáwọn yẹn lójú ni torí pé ẹ lówó tẹ́fì ẹ lówó ẹ so lówó ẹ tún wá láníyàn sérí ọmọ tẹ́fì sọ́dọ̀ lọ́hùn ọmọ mi wọ́n ti rò ó pin pé eléyìí ò lè jẹ́yàn ná fi sọ́dọ̀ àfà pé tó bá wà mí tí wọ́n ti ń ké Kùránì Ọlọ́run lè yí padà mélòó ní fi pétọ̀ àtàyé rẹ̀ àtàlìkẹ́ àmọ̀ rẹ̀ nítorí tọ́lọ́hun mo fẹ́ kó lọ kéwú mélòó ní sọmọ sílé kéwú torí pé mo fẹ́ kó jẹ́ ẹlẹ́sìn tí ó jẹ́ àfáà tí ó mọ̀ pààyàn síbi ẹ̀sìn bóbi ẹlòmíì bá lówó nu wa náà àní lọ lé kéwú àwọn eléyìí wọn ò ro àwọn sàábì wọn láníyàn méjì tẹ́bá rẹ́ni tí ń sọ pé wọ́n láníyàn méjì ó ní bó ti jẹ́ ọ̀rọ̀ àwọn Mu'tazila ni a sì ń bọ̀ wá náà ọlọ́run tó sọ ń bò míì àwáṣà ó nínú Suratul Fathi that is Quran chapter 48 ayah 18 ọlọ́run ní laqad radiyallahu 'anil mu'minin ọlọ́run ti yọ́nú sáwọn sàábé ọlọ́run ní ayé ń sọ fún ànábì ọlọ́run ti yọ́nú sáwọn sàábé rẹ̀ idh yubayyi'unaka tahta ash-shajara nígbà tí wọ́n fi àdéhùn lẹ̀ pé á tẹ̀lé ṣe ọlọ́run lára rẹ̀ tẹ̀ wà lábẹ́ igi fa'alima ma fi qulubihim mo rà níyẹn wọn mọ̀ pé mo ṣe méjì wọn ò fi wá nǹkan kan wọ́n dúró ti ṣe ọlọ́run lára rẹ̀ ni fa anzala as-sakinata alayhim ìkẹ́ ò máa jẹ́ tiwọn àtijọ́ mo ti sọ ìkẹ́ kalẹ̀ lé wọn lórí àwọn ò ní ní ìjayà nù sáré wọn ò sì ní níjọ́ ògbédè àkíyàmọ̀ ta ni mùmínì ọ̀hún tó wà láyé lónìí tí ò ní jáyà lórí ikú àwọn òbí ẹ̀ tá à ní sọ fún bí ọlọ́run táwọn mọ́sá àmójúkò ń bí àṣìṣe wọn gbogbo àlà ń sáré sàdákà járíyà káàkiri kó wọn bá àwọn òbí mi kó wọn bá àwọn kẹrin ọmọ mi kó wọn bọ́kọ mi nídìí sàdákà járíyà fáwọn sàábé wọ́n ti ṣe ọlọ́run sì ti gbà ọlọ́run ní wà athabahum fathan qariba mo wá san wọ́n lẹ́san ìṣípayá tí ó jìnnà rárá ọlọ́run tó sọ ń bò míì nínú Suratu Ali Imran ayah 110 ó ní kuntum khayra ummatin aláyìn sàábé ilẹ̀ dájú nínú àwọn ìran tí mo dá láyé lẹ́yìn àwọn ànábì ọlọ́run ilẹ̀ tó dájú ukhrijat linnas ever evolved for mankind ẹ̀yin ilẹ̀ dájú are the best of nations after the prophets ta'muruna bil ma'ruf ẹ máa para yín láṣẹ dáadáa wa tanhauna 'anil munkar ẹ sì máa kọ̀ fúnra yín bí wà tí ọ̀dá ọlọ́run ní wa tu'minuna billah alẹ́ nígbàgbọ́ náà ọlọ́run ta ní mọ́nì rẹ̀ dòkó tó dáa lójú tọ́lọ́run tó wá confirm ẹ̀ fáyé bí táwọn sàhábà radiyallahu ta'ala anhum ọ̀rí gé tún fún láyà míì Suratul Waqi'ah ayah 10 11 àti 12 ọlọ́run ní was-sabiquna as-sabiqun àwọn sàábẹ̀ iṣẹ́ ẹ̀yìn ti kọjá ẹ̀yìn ti gòkè òkè odò ká tó máa wu àwọn tí ń bọ̀ lẹ́yìn afárá ulaika al-muqarrabun àwọn sàábẹ̀ èmi tí ọlọ́run ti fi wọ́n sọ́dọ̀ mi báyìí mo kó wọn mọ́ra mo sún wọn mọ́ mi gangan mo ti connect wọn fi jannati na'im inú àlìjánnà onídẹ̀ra ni wọ́n wà àwọn bàbá ti wá àmà bẹ́lọ́n fún wọn gbọ́lọ́n fún wọn sáré jẹ́nà ọlọ́run ní mo ti fa àwọn sàábé sáré jẹ́nà àpọ́nlé ní al-mubashsharuna bil janna ká máa jiyàn lórí al-mubashsharuna bil janna gbogbo àwọn sàhábà tọ́lọ̀ according to bọ́lọ̀ tí ń tọrọ wọn yìí mubashsharuna bil janna fi jannatin na'im àti wọn wá dé sí mubashsharuna bil janna káàkiri ọwọ́ ọlọ́run tó wá sọ kínní kan la ilaha illallah ọlọ́run ṣe ó fẹ́ ká mọ̀ wá ara wa ẹ̀dá kan já mọ̀ wá ara wa ẹ sì já lọ ọmọ bèrè mọ́lẹ̀ ọlọ́run ọ̀tọ̀ ní mọ́lẹ̀ rẹ̀ tí nǹkan báyìí ti ń dààmú ọpọlọ wa abẹ́lọ́ ń lé lérí ká tó gbé jáde o ẹni pé máa ń tẹnu mọ́ kínní kan lórí wá sí mi pé gbogbo ẹni tí ó bá jáde bọ́ta sọ̀rọ̀ kó máa bẹ lọ́hùn gẹ́gẹ́ bá Nábì tí ní a máa bẹ lọ́hùn pé mọ́jà sọ̀rọ̀ tí ó dà lúrú mọ́jà sọ̀rọ̀ tí ó sọ àwọn èèyàn nù mọ́jẹ́ káwa náà gbọ́n tí ó sọ wá nù àtẹni tí ń sọ̀rọ̀ àtẹni tí ń gbọ́rọ̀ lónìí ìyàdúrà yìí mọ́jà sọ̀rọ̀ tí ó sọ àwọn èèyàn nù mọ́jà wà ní gbọ́n tí ó ti kíni tí ó sọ wá nù ọlọ́run sọ fún Nábì
nínú Suratul Anfal aya 64 pé ya ayyuhan nabiy ilé annabi sallallahu alayhi wa sallam hasbuka Allah má bẹ̀rù èmi Ọlọ́run bẹ lẹ́yìn rẹ̀ wa man ittaba'aka minal mu'minin mo tún bẹ lẹ́yìn àwọn tí wọ́n tẹ̀lé ọ nínú àwọn sàhábé. Ọlọ́run fi tító rẹ̀ ó fi kí àwọn sàhábé lẹ́yìn pé èmi ti tó yín ẹnìkankan ò ní nǹkan kan tí ó fi kún ọ́lá yín mọ́. àfáàṣà àwọn ọmọ túnmọ̀ ẹni hasbuka Allah mo ti dá ọlọ́lá débi kó ò nídìí ọlẹ́yìn mọ́. wa man ittaba'aka minal mu'minin mo ti dá àwọn tá tẹ̀lé ọlọ́lá wọn ò nídìí èèyàn mọ́. mo ti parí iṣẹ́ mi lórí ìtumọ̀ rẹ̀ nìyẹn. ọ̀rí Ọlọ́run tó sọ ń bò mí èyí tó fi parí ẹ̀yàn yẹn tó fi rí pé ọ̀rọ̀ tí ọ béèrè nì kìí ṣe ní téèyàn ń béèrè ń tó fẹ́ gbéṣẹ́ gbé ara wọn kò sí lẹ́gbẹ̀ẹ́ ara wọn ó jìnà. Ọlọ́run ní la yastawi minkum kò sí fi wéra wọn o nínú gbogbo ẹ̀yin ẹ̀dá tí mo dá pátápátá. man anfaqa min qabli al-fath àwọn tí wọ́n ti náwó bá Nábì pé kí Islam ó lè dúró kó tó di pé ọ̀rọ̀ àwọ̀ Mẹ́kà ṣẹlẹ̀. níjọ́ tó wọ Mẹ́kà ó ti ṣẹ́gun ọ̀tá. ìgbà kan ní pèpè ń jẹ́jẹ́ ìgbà kan ló tó lẹ́nu ọ̀rọ̀ ń ta díẹ̀. ìgbà kan ni wọ́n lé jáde kó lé. ìgbà kan ló ṣèrìn àjò. ìgbà kan ló tún lọ jókòó sí Mẹdínà. ìgbà kan ló tún wá kógun wá bá aláìmọye. ìgbà kan ló tún ṣe kíni ló tún wá fẹ́ wọ Mẹ́kà padà nígbà tó lọ́n ti gbọ́lá fún un. Ọlọ́run ní ẹ̀ lè fi wọ́n wéra àwọn àtàn ti dótà Nábì láti gbà yẹn. wà kọ́ tálà tán tún wá jagun sójú ọ̀nà Ọlọ́run. ulaika a'zamu darajatan tó bá ń bèrè pé ta ló ju ra wọn lọ. Ọlọ́run ní àwọn yẹn ni wọ́n ju bàbá everybody lọ. níparí Ànábì sọ̀rọ̀ kan sallallahu alaihi wasallam. gbogbo àtàwọn máa ń gbé àwọn ṣéwù wa lórí tá a fẹ́ àwọn àfáà wa lórí tá a máa fẹ́ fi wọ́n wé sàábé ká lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọ̀n fàfà rẹ̀ wé sàábé ọ̀n bàbá rẹ̀ wé sàábé àfiṣẹ́ rẹ̀ wé sàábé lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ànábì ó fún ọ ní èsì kan yàn. ó ní law anfaqtum law anna ahadakum èyíkéyìí nínú ẹ̀yàn ọmọ ènìyàn tẹ́ ń bọ̀ lẹ́yìn wa anfaqa misla uhudin zahaban tó wá gbé gold kalẹ̀ tí gold yẹn wá ga dédé gẹ́gẹ́ bí òkè Uhudu tá a máa ń ṣe ziyara ẹ̀ Mádínà ma adraka mudda ahdihim wala nasifahu lè gold yẹn tẹ́ wá ná sójú ọ̀nà Ọlọ́run ládàá tẹ́ gbà ń bẹ̀ kò lè tó ń táwọn sàábé mi ó gbà kódà kò lè tó dájí rẹ̀ kẹ́ ń gbé gold tó ga tó Uhudu kalẹ̀ kò lè tó ń táwọn sàábé mi ó gbà kódà kò lè tó dájí rẹ̀. ẹ dákun torí Ọlọ́run mo sọ̀rọ̀ kanjọ́ ni pé ọ̀rọ̀ tí ò bá ti ní mú ìfọ̀kànbalẹ̀ wá láwùjọ àwọn mùsùlùmí àbí láwùjọ bí tó gbogbo tá bá wà ká má sọ ọ́. gbogbo àwọn tá à ń béèrè pé ẹ bá wòye sí òbí lójú sàábé lọ ni àbí sàábé lójú òbí lọ kìí ṣe ní tá a fi wéra wọn rárá. ìwọ lọ ní ẹ̀tọ́ rẹ fáwọn òbí rẹ ẹ̀tọ́ àwọn òbí rẹ fún wọn náà àlùbáríkà tó wá gbà lọ́wọ́ àwọn òbí rẹ ò gbọdọ̀ fi kọlù tàwọn sàábé ò kó wọn bá Ádámù nìyẹn. المقام أكاديمي إمام ومن يواكم أحال القرآن الله وسلم الله فا سنة إمي لما يأي محمود دانجuma موسى نمبر تلك بيسي لن يتو only 070 66 72 34 69 هذا والسلام عليكم ورحمة الله وبركاته.